ìtànpè lásíwájú tí lórí aṣíwájú ẹ̀sìn lórílẹ̀-èdè yìí Sultanu Sokoto àwọn ni aṣíwájú ẹ̀sìn fórílẹ̀-èdè yìí. Sultanu Sokoto huwa qa'iduna fi Islam fi hadha al-balad lórílẹ̀-èdè yìí wa huwa al-mukhawwal bi'ilani maw'idi shahri Ramadan àwọn náà ni wọ́n ní àṣẹ kí wọ́n sọ pé tọ́ àti ka Sha'ban ó ti pé 30 lónìí ọ̀la ni Ramadan ó bẹ̀rẹ̀ níbi tá ka Sha'ban dé lónìí ní 29 but a gbọ́ pé wọ́n ti róṣù ní Dubai àṣẹ ká bẹ̀rẹ̀ àwẹ̀ ó ṣẹlẹ̀ lọ́la gbogbo ẹni tó náà bá wá rí nǹkankan sẹ́wọ̀n pé Ọlọ́run bùn wa nímọ̀ jura wa lọ ẹlòmí èdè Sultanu Sokoto ṣùgbọ́n ó rí náà ó sì nímọ̀ bí wẹ́n níbẹ̀ bá rí náà tó nímọ̀ àwọn tí wọ́n túnmọ̀ Sultanu ní kó pè lákèésí bóò náà bá sì lè pè Sultanu fún rẹ̀ kó pè Sultanu fún rẹ̀ pé tọ́ àkíyèsí tí mo ṣe ni pé báyìí ọba tó ní ìrẹ̀tẹ́sìmú bí hábùlì láì jẹ̀mí wọ̀látà fọ́dàkú ẹ má yà lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀kan ní kí gbogbo yín ó ṣe ó sì sí gbogbo nǹkan tá a fẹ́ fi máa ṣẹ̀sìn yẹn lẹ́yọ ọ̀kan Ọlọ́run ẹyọ ọ̀kan ànábì rẹ̀ ẹyọ ọ̀kan kíbúlà wa ẹyọ ọ̀kan Muhammad tó náà sí wa ẹyọ ọ̀kan Al-Qur'ani yẹn ẹyọ ọ̀kan ọba tó ṣe bẹ́ẹ̀ kò fẹ́ kí ìyàwó jẹ wá ló fi ní àárín-pọ̀ àlìfìrìkọ́tù àdá ká máa ń torí pé àwọn kan já Hausa àwọn kan já kìnnì kan ní oníjà tẹ̀lé wọn ẹ̀yà jìlú ẹ̀ mú Islamu na wahid kéyàn gbé yún wá àgbá kéyàn gbé ìmọ̀ wá tó bá ti jẹ́ pé màá bá ní kò sí tako ṣùgbọ́n tó bá ń bẹ̀ ní pé ẹ fi tẹ̀lé àwọn tẹ́mẹ̀ wájú ti yínà ẹ pè wọ́n lákíyèsí àyìn tí mo ríre o nínú mọ̀ bí ma ìṣe ríre àwọn náà pé àwọn tí ń bẹ wájú tí wọ́n náà pé lọ́dọ̀ wa o pẹ̀lú ń tá rí bí àti calculation wá ń bí bá ti sírò rẹ̀ yìí àti bó ti rí yìí ó dàbí pé ẹnu ó wà kò kí jẹmọ́ ẹ̀kọ́kọ̀ kó ra wọn jọ kásì ní ó yá ẹbẹ̀rẹ̀ àwẹ̀ àmọ̀sọ̀ yóò kú lọ́sẹ̀ tí ń bọ̀ inna Allaha ya'murukum bil 'adli wal ihsan Ọlọ́run pàṣẹ dédé pàṣẹ dáadáa wa ita'i zil qurba orí gbogbo àwọn alásùnmọ̀ wákàtí dédé pẹ̀lú wọn wa yanha Ọlọ́run ni mo kọ̀ fún yín anil fahsha'i níbi wà bàjẹ́ wal munkar tó mọ̀ kó nígbà mọ́ sí fún yàn wal baghi tẹ̀mbẹ̀lẹ̀kún ẹ má pẹ̀gàn ara yín mẹ́sì kìta ara yín ya'izukum Ọlọ́run ni wà sírí la'allakum tadhakkarun bóyá bàbá ń gbọ́ báyìí àmà ti bẹ̀rù nú Allahumma ahdina fi man hadayt wa afina fi man afayt wa tawallana fi man tawallayt wa barik lana Allahumma fi ma atait wa qina sharra ma qadayt fa innaka taqdi wa la yuqda alayk fa innahu la yadhillu